استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. gbogbo àwa tá a wà láàyè yìí ọ̀pọ̀lọpọ̀ wa over 90% wa mùsùlùmí ni wa. صلى الله عليه وسلم. tọrọ ọba tí wàá rí bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ àpọ́nlé ni mùsùlùmí gbọ́dọ̀ fún Al-Qur'an. njọ́ tó o bá níṣòro mọ̀pọ́lọ́hún ló lọ sádi ntòsí fi sádi ọlọ́hún náà l'Al-Qur'an. tó o bá ti wá pọ́n Al-Qur'an lé njọ́ tó yẹ o pọ́n lé wọn náà má retí nǹkan lọ́dọ̀ ọlọ́hún. ẹ jẹ́ á pọ́n Al-Qur'an lé bó ti tọ́ àti bó ti yẹ. ọlọ́mùbá aṣàlékún ìkẹfà nẹ́bì. baba Maulana Sheikh Ahmed Tijani ọlọ́mùbá aṣàlékún ìkẹwà. آمين. Maulana Sheikh Ibrahim Yas ọlọ́mùbá aṣàlékún ìkẹwà. آمين. baba wa àgbà Sheikh Mukaddam Muhammad Al-Awwal ọlọ́mùbá aṣàlékún. àfi baba wa àgbà the Grand Caliph for Faida Tijaniya for Yoruba land, Edo and Delta states, Maulana Sheikh Muhammad Salisu Adenekan radiyallahu ta'ala. Alekun gugun ẹ̀mí ó pé alekun àlàáfíà ara Ọlọ́run má ṣe bá jogún ẹ̀ fún wa. Amina. Bàbá wa Kábíyèsí Olúbàdàn. Allah. Ó ṣe bí olówó, ó ṣe bí ọba. Ó ṣàfà ṣe Sàmárì bá. tẹ̀sùbà àwọn ẹ̀ bá tiẹ̀ kúkú yàn dẹ̀ fáwa. Allah. káyìn máa ẹ̀yin kan náà lólúbàdàn ẹ̀yin kan náà ní Agodi. Allah. so ẹ fi tẹ̀sùbà alẹ̀ fáwa. Ramakallah. Ọlọ́run gbogbo tí ń jẹ́ pé èèyàn di shadow of itself. àpadà sí aburú ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run wọlá nàbí má jẹ́ ó kàn yín. Amina. gbogbo tí wọ́n kà lóye tẹ́ ẹ jẹ ẹlòmíì níjọ́ tó ti dáyé láìsí tí ń jẹ́ látàárọ̀ ọjọ́ náà ló jẹ́ tó fi padà sọ́dọ̀ Ọlọ́run. wọ́n wá bá forúkọ kórúkọ. àmọ́ bọ́lọ̀mù ti ṣe yín ẹ̀yin kan náà ni mọ́gàjì gbogbo fámílì àdánlá. Allah. ẹ̀yin kan náà ni Tùràkì Ọ̀yọ́. Allah. ẹ̀yin ni wàkílù ilẹ̀ Yorùbá. Allah. ẹ tún lọ jẹ oyè kan lọ́fà ń jóye níyì. ẹ̀yin nìkan. so Ọlọ́run má dà yín láàmú. Amina. ẹ wo láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ bá wà sábà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tẹ́yàn bá pè mí gan wá sí tí n bá ti ń jìnnà jù. a ronú sí. tó ti ń jìnnà jù. Allah. àmẹ́lẹ́ ìtẹ́ ṣe yìí Ọlọ́run bá a dúpẹ́ fún yín. Amina. bàbá wa barista Abdulhalim Sharifuddin Ọlọ́run wọlé àná Muhammad wọ́n ti give speech wọn kí bàbá tó dé. Allah. wọ́n wá sọ lẹ́ẹ̀kan pé tó bá pé bí 100,000 500,000 ó rọrùn fáwọn káwọn donate ẹ̀ ń bì. kódà nísinsìnyí. Allah. wọ́n ní àmọ́ irú project yìí kì í ṣe project tí èèyàn ń donate irú owó bẹ́ẹ̀. wọ́n ti wá dáko èèyàn 5 fún mi lórí ìjókòó. Allah. tí wọ́n ní intention láti invite sínú project náà. Allah akbar. a ní nǹkan kan lọ́dọ̀ wọn tó ju bàbá lọ. Adamallahu ayatahu. àwọn ni wọ́n jẹ́ àkọ́bí mórí vice amira náà ń sìn. àwọn ni wọ́n jẹ́ àkọ́bí vice amira wa àkọ́bí bàbá wọn wàlí Ọlọ́run sì ni bàbá wọn náà. Allah. wọ́n wá sọ kalẹ̀ fọlọ́run fún anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run má dojú tì í. Àmín. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. wọlé àfa Sharafuddin Busayri Ọlọ́run má dojú tì í. Àmín. ọlá nàbí Muhammad. Sallallahu alayhi wa sallam. mama wa the chairperson of the day. ìyá dáadáa ìyá àlùbáríkà. mama wa
Siddiqa. Allah. Orúkọ tó yáàyè púpọ̀ ni. Orúkọ ńlá ni ó jẹ́ bàbá. kí n tètè gẹ̀ẹ́tì ẹ̀. Allah. Àwọn náà tún wá yáàyè. Allahu akbar. Ẹgbẹ́ di méjì papọ̀. Kí yòókù máa gbọ́n bàbá. So Ọlọ́run wọlé àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn náà ti give speech kí bàbá tó dé very beautiful one. Allah. Ọlọ́run má ṣàbá wà pẹ̀lú yín. Amina. Mama asa ìdánlé Ọlọ́run ní dójú tì Allahu yín. ayata. Amin. Mo fi bàbá. No Rex. Yadahu. Battery. Bàbá kí gbogbo òjòkó gbogbo family kọ̀ọ̀kan Allah. Allah. pátápátá. Àdéhùn wa ni pé tó bá di 2 p.m. àwọn ọmọ yóò bẹ̀rẹ̀ kíkà Al-Qur'an torí kíkà Al-Qur'an ni wọn ó máa ń so ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí. Alhamdulillah. Tí bàbá bá dé náà ni àwọn ọmọ yìí máa ń kà Al-Qur'an. Allah. Àìṣe lẹ́yìn So bàbá. làáfi wa ń lọ́ra kí bàbá dé. Insha Allah. Kí chairman dé Insha kí bàbá wa distinguished guest of honour kí wọ́n dé kí màmá chairperson káwọn náà dé. Allah akbar. Ó ní òní jẹ́ kí speech tèmi kó lè tó nǹkan kan Allah. sọ́dà ká lè lọ síbi fundraising káwọn ọmọ wọn sì bẹ̀rẹ̀ sí ní Al-Qur'an. Gbogbo àwa òbí àwọn ọmọ ní wàlímà ká ṣe alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ayé Al-Qur'an kan péré tí mo fẹ́ mú wá. Al-Qur'an Ọlọ́run ní inna nazzalna dhikra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ẹbí Kùránì lè àwọn ọmọ ka Kùránì fún wa. Barakallahu fik. Àwọn ọmọ níwò ni mo ka Wa Kùránì fún inna wa. lahu lahafizun. Ọlọ́run ní eré ànábì. Sallallahu alayhi wa sallam. Ànábì was so concerned ipe Al-Qur'an yìí báwo ni ó ti rí báwo ni ó ti fẹsẹ̀ múlẹ̀. Allah. Ọlọ́run wá sọ fún ànábì pé àwa la sọ Al-Qur'an kalẹ̀. Sallallahu Wa alayhi wa sallam. innahu حافظون. àwa náà sì la máa sọ Al-Qur'an. Allah. Tẹ́ bá wo the existence of Islam in tó jẹ́ kí Islam wà more formidable than any other religion láyé lẹ́ni nǹkan méjì ni. Allah. Tí Islam fi wà formidable nǹkan méjì péré ni. Àkọ́kọ́ òun náà ni Kaaba Sharifa. Kaaba tá a máa lọ lọ́dọọdún is a symbol of unity Allah. for all Muslims Allah akbar. and a symbol of direction. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni Al-Qur'an, a symbol of guidance for all Muslims. Ṣé rí méjèèjì yìí tó lọ́mọ́ra wọn níjọ́ tí àwọn ọ̀tá Ọlọ́run tí wọn ò bá ti rí Al-Qur'an dàrú tí wọn ò sì rí Kaaba wó Islam ò ní wó. Insha Allah. Tí Al-Qur'an bá ṣe ń jẹ́ Al-Qur'an Allah. tí Kaaba náà kó ń bẹ̀ Islam ò ní ṣubú Islam ò sì ní wó. Àwọn ni So wọ́n máa ṣubú. aspect ẹ̀yọ̀ kan ń bẹ̀ tí ẹ̀dá lè mójútó òun náà Al-Qur'an. Allah. Ọlọ́run wá ní fúnra ara òun lòun máa wá sọ báwo lọ́lọ́run ti ń sọ Al-Qur'an àti pé láyé tá a wà lẹ́ni pépà ti pọ̀ gadgets wà lóríṣiríṣi. Allah. Why do we need to memorize the Quran? Kí ló tí ó sì ní ìdí ká máa hal Quran sórí mọ́? Ìgbà nábì wà láyé kò sí ìwé kò sí kálámù òun ni wọ́n fi ń kọ Al-Qur'an nílẹ̀ làwọn kan fi ń ha. Àmọ́ tí ó sì ní ìdí ká máa hal Quran sórí mọ́ láyé tá a délé ni. Òun náà ni pé Hamid wa ti ṣe wáàsí nípa ahamiyat ifsil Quran, the significance of memorizing the Quran. Inú significance yìí òun náà ni pé wa innahu la sharafun azim an yaj'ala Allahu abda aw an yaj'ala Allahu sudura abdihi mahfuza li kitabihi. The greatest honor any human can have in life. Iyì tó tóbi jù láyé àpọ́nlé tọ́lọ́hun lè ṣe fẹ́ rú ẹ̀ tí ò ṣe fẹ́ lòmíì rí òun náà ni kọ́lọ́hun gba ọkàn ẹrú kan láti máa preserve ìwé tó tóbi jù láyé kó máa fi preserve Al-Qur'an. Allah. Níjọ́ tí ò bá ti sí Al-Qur'an lọ́kàn àwọn èèyàn mọ́ tí wọn ò rí Al-Qur'an há mọ́ àdéhùn Ọlọ́run pé òun lòun ó máa ṣe Al-Qur'an ó ti ń yẹ̀ nìhùn àdéhùn Ọlọ́run ò sì ní yẹ̀ tálkìámọ̀ ó fi dé. Allah. So hadha sharafun azimun iyì ńlá ni fún àwọn ọmọ yìí
iyì ńlá ni fún àwọn òbí wọn àpọ́nlé ńlá ni fún gbogbo àwa tá a wá jòkó lé ní tó wá ní pé kí ló dé tá a fi wá sínú hall yìí lé ní tá a sọ pé torí alukur'ani ni. Allahu Akbar. ẹlòmíì á lo òde mi ibẹ̀ ni ó ti sórí ibú wálé. Allah. ẹlòmíì á sì lo òde mi ibẹ̀ ni ó ti sórí ire wálé. ọlọ́run eléyìí tá a wá ṣe lé ní sábàbí oríire ni ọlọ́run jẹ́ ó bá wa kalẹ̀. Àmín. nínú àwọn ọ̀nà téèyàn lè fi reform society tẹ́ bá wo the level of decadence in our society today is quite alarming. inú èèyàn ń bàjẹ́ tí ń ṣẹlẹ̀ láwùjọ lé àmọ́ nínú àwọn ọ̀nà téèyàn lè fi wo àwùjọ sàn òun náà ni education bí bàbá wa Sheriff ti sọ lẹ́ẹ̀kan and that is why ní Madul Kalam we have taken an holistic approach holistic step bẹ́ẹ̀ ti sọ̀hún we have 3 sections ní Madul Kalam àkọ́kọ́ we have Madul Kalam nursery, primary, and secondary. And we have Madul Kalam for pure Arabic. And we also have Madul Kalam for Quranic memorization. Kò sí bọ́mọ ṣe máa yí láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́lọ́hun ò ní bá a tọ́jú ọjọ́ iwájú ẹ̀. Kò sí. And another beautiful aspect of Madul Kalam is this. Mama wa Ibironke, there's this distinction between Western education and African educational system. Bí wọ́n ti ń kàwé nílùú òyìnbó, ó yàtọ̀ gan-an sí bá a ti ń kàwé l'Africa. And there's this distinction to set you apart, miles apart. One of those distinctions is critical thinking. Here in Africa, we ask the question of what? In the Western world, they ask the question of why, how. In such a manner, you'll be able to engage the minds, both the minds and the brains of children. Unlike a situation where you are introducing your children to just the aspects of your subject matter. So, in Madul Kalam, this is one of the selling points. Ahead of others. A ní àmójútó critical thinking púpọ̀ àti àwọn nǹkan míì tí máa jẹ́ kí there are certain values and skills tó yẹ pé láyé lénìí tọ́mọ ò bá ní yóò kàn ní certificate pé òun lọ university ni kò ní wà employable. Allah. And that's the challenge tá a ní ní Nàìjíríà tá a ṣe ń rò pé kò ṣiṣẹ́. A ní employment wà máa ní employable graduates. So we start right away from the primary. Not we are here do ko kamode secondary ká tó bẹ̀rẹ̀. So lára àwọn àǹfààní gẹ́gẹ́ bí bàbá Magaji Adanla ti sọ lẹ́ẹ̀kan tí bàbá taari lára bàbá ni o. Gbogbo ìgbà tí a bá ń lọ UK àbí America àbí gbogbo àwọn educational system wọn ni máa ń try láti study ńgbà náà. Láì tiẹ̀ wá mọ̀ pé bọ́lọ́run ti ṣeré Ọlọ́run wá ní kó máa wúlò lẹ́ni àmọ́ this is where we are. Now we have space constraint. We have a challenge of space. Imagine we have a pure Arabic session, we have Western education session, have Hifzul Quran session, and people are quite embracing this system. Alhamdulillah. As parents, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí, ìmí wà nù wọn, òbí wọn wà ní Canada, ẹlòmíì òbí wọn wà ní UK, ẹlòmíì òbí wọn wà ní America. They can monitor what their children are doing from where they are. Tọ́mọ bá wà ní class, they will know. Tọ́mọ bá ṣe exam, they will know. So we have a digital system of learning in Madul Kalam. And Alhamdulillah, Rabbil Alamin, we are quite proud of this, that this is happening in our lifetime. Islamic school can achieve this milestone. Alhamdulillah, Rabbil Alamin. Now, the challenge is this. Now there's a serious challenge from space. And we now think of having everything as a campus in one place. The Masjid, the Arabic Institute, Memorisation Institute, Western education, everything
hostel, everything in a place. Now we have our hostel separate place. We have our masjid in another place. We have our madrasa in another place. So, just like Orote Sole kan, irú eléyìí a ṣe rí bá fẹ́ ṣe fundraising because I feel pé a ní cost láti ṣe. Because a lot of people ló máa gbowó lóòótọ́ ló máa divert ẹ̀ sí nǹkan mi. But now this is our situation. So ẹ sọ fún mi lẹ́ẹ̀kan pé owó tẹ fẹ́ mú wá ẹ ti sọ fígò ẹ̀ fún mi. So kẹ́yìn náà ẹ lè wá mọ ibi tá à ń lọ gangan. Bàbá Mọ́gàjí Alára ti ń gbọ́, Màmá wa Ìgbórónkẹ́ náà ti ń gbọ́. And we have a lot of friends and chairpersons online. Alhaji wa Ibrahim Abayomi. In fact, I want to champion the whole program. In Chicago, I want to online. Pẹ̀lú Ra'isu Dawla. We have Abdulhakeem in Ontario. I want to online. A lot of them are there. So inshallah, wọ́n kọ́kọ́ fẹ́ wò pé kí ni Mọ́gàjí Adánlá fẹ́ ṣe, kí ni bàbá wa Barrister Sheriff fẹ́ ṣe, kí ni màmá wa Ìbírónkẹ́ fẹ́ ṣe, káwọn tó mọ̀ ní táwọn ó ṣe. Ọlọ́run kó ṣe rọrùn fún wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillah. We have a tradition here. Gbogbo àwa òbí àwọn ọmọ ní àlá. Khalifa wa Adesanya, bismillah. Mrs. Agboola. Mrs. Agboola. Mrs. Agboola, Mrs. Kolawole, Mrs. Kolawole, Sheikh Tijani, Sheikh Tijani, Mr. and Mrs. Tijani, Mr. and Mrs. Tijani, Mr. and Mrs. Silva Okwe, Talotunku, HOD, Taluku HOD da, Oseni family. Oseni family. I wonder. Who else? Sheikh Tijani, mo ti pè wọ́n. Wọ́n ti gbọ́. Oseni, is your mom here? Yeah. Àwọn náà ni Sheikh Tijani. Àwọn náà. Yeah. Gbogbo wa yìí. Ẹ kí bàbá. Ẹ kí bàbá. We have a tradition here. I.e., the previous after that you say, I'm not Tijani. Mr. and Mrs. Tijani, I wonder, Daddy Faiz. I go avec program. So what we do basically is this.